lẹ́yìn ikú Chief àti gbogbo ìjà lórí a ò ka will tí ó ń ṣẹlẹ̀ láàrin Níníọlá ìyá rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ Wọnúọlá tí ó bímọ fún Chief, àṣírí tó tú wípé Níníọlá gan fúnra rẹ̀ kò kí ń ṣe ọmọ Chief. Yorùbá bọ̀ wọ́n ní omi ní àwa ènìyàn, kò síbi tí a ò lè ṣàn dé. Níníọlá yìí ó sì tún padà jẹ́ àbúrò sí Wọnúọlá, ṣùgbọ́n lẹ́yìn tí gbogbo padà sí ipò tí ó di wípé kí wọ́n ka will, níṣe ni lọ́ọ̀yà tún dárúkọ ọmọkùnrin kan sínú will náà tí ó tún ya gbogbo wọn lẹ́nu. Níbi tí wọ́n ti ń rò wípé ta ló tún jẹ́ Tádé tí orúkọ rẹ̀ tún jáde nínú will yìí, níbẹ̀ náà ni ọmọkùnrin náà ti wọlé dé. Kí lẹ wá lérò wípé yóò ṣẹlẹ̀? Ẹ comment òṣèré tí ẹ̀yin bá nífẹ̀ẹ́ sí nínú sinimá yìí, ẹ jẹ́ kí a mọ ẹni tó ń gbé yín débẹ̀. Ohun tí ẹ̀yin bá lérò wípé yóò ṣẹlẹ̀, ta ni Tádé jẹ́? Talent tí ó bí Tádé? Báwo ni orúkọ Tádé ṣe dé inú will? Ìpàdé dínú apá kẹta sinimá yìí. Kò ní jù báyìí lọ, ó dìgbà.